أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run ọba tí ó tún jí wá sí ìmọ́lẹ̀ àlàyé títí òní ọjọ́ ńlá ọjọ́ Jímọ̀. Àbí Ọlọ́run kó má ṣe jímọ̀ eléyìí ní ẹyọ̀kan tó kù tí ẹnì kọ̀ọ̀kan wa ó ṣe ní ayé. Atọrọ àlékún ìkẹ́gẹ́ fún aṣáájú ẹ̀dá Ànábì Muhammad, Ànábì tí Olúwa gbé tó rán sí wa láti pé kó wá mú wa kúrò nínú ní tí ń jẹ́ òkùnkùn kó dẹ̀ mú wa bọ́ sínú ìmọ́lẹ̀ òdodo. Ọlọ́run bá ṣe àlékún kẹ́gẹ́ Ànábì Muhammad, àwọn ìyàwó, àwọn ọmọ, àwọn aráalé, àwọn sàhábà, Olúwa bá kẹ́ gbogbo wọn. La ilaha illallah. Àwọn bàbá wa àgbà tí a máa ń kan sára sí ní gbogbo ìgbà torí wípé ìgbìyànjú tí wọn òun náà ni ó ṣe àwa jìnnà lónìí. Maulana al-Marhum Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori, Ọlọ́run kó bá ṣe àlékún kẹ́ wọn o. Maulana al-Marhum Fadilatu Sheikh Kamaluddin Al-Adabi, Olúwa kó ṣe àlékún ìkẹ́ wọn o. Maulana al-Marhum Fadilatu Sheikh Yusuf Al-Abuhaji, Olúwa kó bá ṣe àlékún ìkẹ́ wọn o. Tó fi wá kárí gbogbo àwọn kan bàbá Sheikh Hamza Agbari Idoma, Olúwa kó ṣe àlékún ìkẹ́ wọn o. Gbogbo àwọn tó ti bọ́ sálì kìyàmá yẹn, Olúwa kó bá kẹ́ gbogbo wọn. Àwọn tó jẹ́ àwọn khulafa wọn tí wọ́n ṣẹ́kù láyé lónìí, bẹ̀rẹ̀ láti bàbá wa Mudirul Markaz Fadilatu Sheikh Muhammad Habibullah Adam Abdullahi Al-Ilori, Olúwa kó bá ṣe àlékún àdúrótì rẹ̀ fún wọn o. Maulana Khalifatul Adabiyyin lónìí, Olúwa kó bá wa mú wọn dúró. Bàbá wa Alágbàjì tòní, Ọlọ́run kó bá wa mú wọn dúró. Bàbá wa Mudir Badruddin Abdulsalam Ọlá, Mudir Mahadi Salam ilẹ̀ Islami ní Òkè Súnà, Olúwa kí ó bá wa ṣàlékún ẹ̀mí gígùn àti àlàáfíà ara fún wọn. Bákan náà, bàbá mi Fadilatul Mudir Abdul Aziz Muhammad Al-Awwal Àyìnlá Agbẹ́sìnga, àlékún àlàáfíà ẹ̀mí gígùn Olúwa kó bá mi ṣe fún wọn o. Bákan náà, Maulana Sheikh Mikail Abubakar, ẹ̀mí gígùn àlàáfíà ara Olúwa kó bá mi ṣe fún wọn o. Mo fi ti àwọn àgbàlagbà kanrin yìí, mo fi kí gbogbo ẹ̀yin àfáà wa àgbà nínú ẹ̀sìn l'Ógbómọ̀ṣọ́ àti ní gbogbo àgbáyé wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Àtúkù ojúmọ́, Ọlọ́run kó ṣàánú wa o, Ọlọ́run kó sì dáadáa fún wa o. Olúwa kó má bà Islam jẹ́ o, kó sì má bà tiwa náà jẹ́ nínú ẹ̀. La ilaha illallah. Eléyìí tí mo kọ yìí, àbí tí mo bọ́ta láti ṣe yìí, mo kọ síbẹ̀ wípé message to the scholars in Ògbómọ̀ṣọ́ and outside. Ìtanijí, ṣé ìtanijí ni kí n pè é, àbí kí n sọ wípé ìpèníjà ní fún gbogbo àfáà l'Ógbómọ̀ṣọ́ àti fún gbogbo àfáà ní ìta Ògbómọ̀ṣọ́. Bàbá wa Sheikh Hasan Usman Zunurain, mo kí yín púpọ̀, àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀. Adánẹ́sí àgbà fún bàbá wa ìmáàmù àgbà, fún bàbá wa ọlọ́lá jùlọ Ṣọ̀ún tìlú Ògbómọ̀ṣọ́, àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀ o. La ilaha illallah. Ọlá Muhammadu Rasulullah. Gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá, Olúwa ò ní fọ́ yín lójú o. La hawla wala quwwata illa billah. Ẹ jẹ́ n lọ síbi tí mo ń lọ kíákíá torí wípé al-waqtu kas-sayf. Ìdà tẹ́ àsìkò tẹ́ ń wò yẹn bí ìdà ló ṣe rí. Bí ìdà bá mú lọ́wọ́ èèyàn, bẹ́yìn ò bá ti fi gé nǹkan, ó ṣeéṣe kó gé èèyàn o. Ọlọ́run má bà dáadáa wa jẹ́. ń wọlé pẹ̀lú orin kan wípé yá ulama ad-dunya ya milhal bilad bimaza
tasluhul milhu izal milhu fasad. Ẹ̀yin tá lè pè wípé àwọn eléyìí wọ́n gbọ́rọ̀ Ọlọ́run ọba yé, àwọn eléyìí wọ́n gbọ́rọ̀ Ànábì yé, bófin ẹ̀sìn bá fẹ́ rújú ẹ jẹ́ á lọ bá wọn, wọ́n bá wa yanjú ẹ̀. Ya ulama ad-dunya, ẹ̀yin onímímọ̀, ẹ̀yin àfáà, ẹ̀yin onímímọ̀, ẹ̀yin àfáà ní gbogbo àgbáńlá ayé. Ya milhal bilad, ẹ̀yin mà ní yọ nínú ìlú, ẹ̀yin ní yọ lágbàáyé. Báyé bá fẹ́ dàrú lánàá níjẹta, wọn á ní ẹ ké sáwọn àfáà. Bọ́rú èyàn ò bá lọ bó ti yẹ kó lọ lánàá níjẹta, wọn á ní ẹ ǹsọ́ lọ́dọ̀ àwọn àfáà. Walimadha al-yawm, kí wá ló ṣe òní? Ya milhal bilad, ẹ̀yin ni iyọ̀ tẹ́ ń táyé ṣe, ẹ̀yin ni nǹkan tá a fi ń táyé ṣe. Ọ̀rọ̀ ẹnu yín ńláyé ń gbọ́ tí wọ́n fi ń ṣe dáadáa. Ìṣesí yín ńláyé ń wò táwọn náà fi ń ṣàtúnṣe ara wọn. Ya milhal bilad, àfáà ní bimaza yasluhul milhu izal milhu fasad. Iyọ̀ a fi ń tún nǹkan ṣe ni, à ń fi iyọ̀ ṣe preservation, a fi ń preserve nǹkan. Wípé ẹran yóò yẹ fi yọ̀ rá kó má bàa yọ̀ ní, irú yóò yá ẹ kó yọ̀ bò kó má bàa bàjẹ́, ọbẹ̀ yìí ò dùn dáadọ́ yẹ fi yọ̀ sí kó lè bàa mú tèsì gidi jáde lẹ́nu. Iyọ̀ tá a wá fi ń tún nǹkan ṣe yẹn, bí iyọ̀ bá ti wá di nǹkan tó di òbu tóun náà bàjẹ́, bimaza yasluhu, kí lẹ́ fi tóun ṣe o, kí lẹ́ fẹ́ fi tún yọ̀ ṣe o. Gẹ́gẹ́ bí mo ṣe bẹ̀rẹ̀ wípé lánàá níjẹta, bọ́rọ̀ bá fẹ́ dojúrú wọn ní ẹ̀ǹsọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà, ẹ̀ǹsọ́ lọ́dọ̀ àwọn àfáà. Lónìí gan àfáà náà tún ti ń kọ́rọ̀ lọ bá àwọn tí la ilaha illallah. Ọ̀rọ̀ yìí kalamun mudhakun mubki, ọ̀rọ̀ tí ń pani lẹ́rìn tó sì ń pani lẹ́kún ni. Ẹkún ló yẹ kókó ká ní ń pa wá, ṣùgbọ́n Yorùbá ní bọ́rọ̀ bá ti jẹkún lọ àfi ń rẹ́rìn ni. Àrí dáadáa lára àwa àfáà mọ́, àràtúnṣe tá à ń fẹ́ káwọn àfáà ò mọ̀ sí, àrí lára wọn mọ́ wọn ṣe mọ́. Ní tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí àbí kí n máa sọ̀rọ̀ yìí, ó níbi tí mò ń lọ o, ó níbi tí mò ń lọ. Pẹ̀lú ògo Ọlọ́run màá sì ń jẹ mẹ́sà yẹn létí tí débẹ̀. Àwa tá ń sọ fáwọn èèyàn wípé ẹ kúrò níbi tí ò dá, kò yẹ kí wọ́n bá wa náà níbi tí ò dá o. Ọlọ́dẹ tí ń lu agogo ni pé kó ní ó gbélé o, kó ní ó gbélé o, lágo kan lágo méjì òru. Ẹ dákun, wọ́n wá bílẹ̀ pé ìwọ tó ń lu ago káwọn èèyàn ó wọlé sí ọ̀gán tí ìwọlé. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ ẹ̀yin àfáà ṣe rí lágbàáyé lónìí nísìnyí, pàtàkì jùlọ nílùú Ògbómọ̀ṣọ́ wa tá a wà yìí. À ń ké sáwọn èèyàn pé kún fi tí ò dálẹ̀, kún fi ìbàjẹ́ lẹ̀. Àwọn èèyàn sì ń ṣe nítorí pé à ń sọ, wọ́n ń fi ilẹ̀. Àwa tá ń kọ̀ fáwọn èèyàn, àwa ò sì kú nídìí ẹ̀, ààyè màmá sí gbogbo ìgbà. Èyí ń jẹ́ tí ń báyàn lọ́kàn jẹ́ wípé bó o láti fẹ́ kó já bàbá déwájú Ọlọ́run, báwo láti fẹ́ rúlà bàbá déwájú Ọlọ́run. Bàbá mi àgbà Sheikh Muhammadul Awwal Bọ́lájí, mo kí yín púpọ̀, Ọlọ́run ní padà yín jẹ́. Bó o láti fẹ́ rúlà níwájú Ọlọ́run pẹ̀lú bá a ti ń ṣe yìí. Àwa ń kọ́ bàjẹ́ fáyé, ayé sì ń fi ìbàjẹ́ lẹ̀. Limaza tá a ṣe kọ ìbàjẹ́ yẹn fúnra wa.
kí ó táwò ṣe kóra wa níjánu kò níbi tí ń jẹ́ ìbàjẹ́ oúnjẹ tí ń kọni lómi inú púpọ̀ ó sì ń jẹ́ tí ń bani lọ́kàn jẹ́ púpọ̀ ló dẹ̀ sọ wípé ya ulama ad-dunya ya milh al-bilad limaza yaslihu al-milhu iza al-milhu fasad ẹ̀yin ni yo ayé ẹ̀yin àfà o ẹ̀yin la fi ń túnra wọn ṣe o ẹ̀yin la fi ń tún ayé ṣe o bẹ́yìn bá ti bàjẹ́ talent tó fẹ́ ṣàtúnṣe ti yín èèyàn ò kì í fi ìtọ̀ ṣàlùwàlá kò sí bóhun tóhun ti lè dùn tó kò sí bí ó ti lè mọ òfin ẹ̀sìn tó ó wá jáde wípé tọ̀lù wọn fi máa ṣàlùwàlá Ọlọ́run ò lè gba àrùn yẹn a kì í fi ẹ̀gbin a kì í fi ń fọhun tó má wípé ẹrẹ̀fọ́ ta sáṣọ yìí àwa wá omi àwárí àwa ní ìtọ̀ lásẹ̀ fífọ́ ẹrẹ̀fọ́ ló ta sí ẹrẹ̀fọ́ tó ta sí yẹn kò ní á má fi aṣọ yẹn kírun ìtọ̀ tá a fi fọ̀ ó ti sọ aṣọ yẹn di èèwọ̀ fún wa láti fi kírun mo gbọ́ ìtàn àfáà kan nínú ìlú kan mo gbọ́ ni wọ́n ní àfáà yìí Ọlọ́run gbà fún púpọ̀ Ọlọ́run kẹ́ a máa sọ̀rọ̀ bí ìgbà wípé òun àtọlọ́hun jọ ń gbọ́rọ̀ ara wọn bó bá ṣe wáàzí ara àwọn èèyàn ó wárìrì ìjọ ń kún lẹ́yìn rẹ̀ jàmá ń kún lẹ́yìn rẹ̀ kí wọ́n tó sọ̀rọ̀ méjì wọn á ní ẹja lọ bá fa àlágbájá bó bá ní ayúwa náà sùn àwọn èèyàn ó dorí kodò wípé ọ̀rọ̀ tó fẹ́ bọ́ lónìí àwọn èèyàn rí bẹ̀rù Ọlọ́run lára rẹ̀ lákìn ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí ojú báyìí làwọn èèyàn ń wò ojú physique bó ṣe rí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ìmúra ẹ̀ ìlàwọn èèyàn ń wò òun gangan fi bàtínìhì nínú ara ẹ̀ ìlọ́lọ́wọ́n bá ń wò àfáà yìí ló gbà ó pẹ́ ìgbà tó kò láyé láṣírí yẹn tó tú nínú ìtàn yẹn bẹ́ẹ̀ ni ìyẹn ṣe sọ wọ́n wá ní bẹ́ẹ̀ ṣe wá rí tí gbogbo ayé gbà fún àfáà yẹn nínú ìlú tó jẹ́ pé wọn ò lè dákọ méjì kán mọ́ dákọ ẹ̀ tí wọ́n bá dákọ ní number 1 wọ́n sì dákọ rẹ̀ ní number 2 ní àfáà tá à ń sọ náà gbogbo ẹ̀yin tẹ́ ń wọlé gbogbo yín ni mo kí ìfẹ́ máa yà káàkiri ni bàbá mi al-Imam Muslihuddin Aláàgbèrè mo kí yín púpọ̀ ọ̀rẹ́ mi dáadáa Àṣífà Hafiz al-Imam mo kí ọ àbá Adégbóyèga Lawal Alábí mo kí yín dáadáa bàbá Jamal bákan náà ni Mr. Adesina Samuel Fadeyi mo kí yín òun ni wípé ìgbà àfáà yìí wá fayé lẹ̀ in tó bò láṣìírí Ọlọ́run wá tú ikú ni máa ń tú ẹ̀dá láṣìírí ẹ̀bá rẹ̀ ń tàṣí rẹ̀ ń bò pé ẹ̀ẹ́dì okú ná ẹ wà á mà bóyá òun ni lóòótọ́ bóyá òun sì kọ́ òun ni tí mo sọ pé bóyá ẹni Ọlọ́run ni lóòótọ́ bóyá ẹni Ọlọ́run sì kọ́ ikú máa ń tú ẹ̀dá láṣìírí ni àbí Ọlọ́run kó dákun kó má fi ikú tó yáwọ́ pa wá ògbóhun tó sì ń jẹ́ kọ̀ọ̀kọ̀ ẹnì kọ̀ọ̀kan wa tí ò dáa kò sí bá ti rìn láyé tó rí òní mì á máa ṣàtúnṣe ara wa náà ni Ọlọ́run kó fojú fò fẹ́ni kọ̀ọ̀kan wa àṣírí wa tú wípé báfà yìí ṣe lo gbogbo ìgbà tó lò lórí mímbàrí ìlú tí fi ń ṣe àyọ ànáàsù táyé fi mọ̀ ní àfáà àgbà tọ́lọ́run fi ṣe ní alásọ̀ṣẹ́ Ọlọ́run náà lásọ̀ kódà kó ṣe ṣèitán talent tó dá ṣèitán ta ló fún ṣèitán lágbára tó fi di alásọ̀ṣẹ́ kíní kan làfáà yìí máa ń ṣe wọ́n ní kíní jẹ́mẹ́ yóò bẹ̀rẹ̀ pé kíní ọ̀hún ìtafà yìí ń ṣe ni wípé gbogbo ìgbà tó bá ti ní ṣáà ní pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ kò kí ń wẹ̀ jánábà kí n tún wí gbogbo ìgbà tó bá ti ṣe ṣáà ní pẹ̀lú àwọn ìyàwó ẹ̀ tó ṣe ọ̀ranyàn tó ṣe súnnà pẹ̀lú wọn ní lọ́kọláya kò ní wẹ̀ jánábà yóò sì bọ́ tàbẹ́ yóò lọ kírun fáwọn èèyàn àìwẹ̀ jánábà yóò gbé bẹ́ẹ̀ yóò gbégun mímbà yóò ṣe wáàsí fáwọn èèyàn
ibi ó wá gbára lọ ètò wọn làwọn fẹ́ gbà lọ́wọ́ ẹnu lódìdí bí àbí 40 ọdún tó fi wọ́n ń ṣáájú àwọn ẹ̀jọ́ tí fi ń ṣáájú jàmáà tí gbogbo ayé fi ń sọ pé àáfàá lágbájá kò sí méjì rẹ̀ nínú ìlú àṣọ gbogbo 40 ọdún gbogbo àwọn jàmáà tí ń kírun lẹ́yìn àáfàá ìwì nínú igbó òun ni ìrun wọn irú ẹni bẹ́ẹ̀ báwo la ṣe fẹ́ ṣe yóò sì máa ṣe wáàzí nípa bó láti ń wẹ̀ jánábà fáwọn èèyàn yóò máa ṣe wáàzí nípa bó láti ń ṣe mọ́tótó fáwọn èèyàn yóò máa sọ̀rọ̀ Ọlọ́run fáwọn èèyàn kí wọ́n gbọ́ kí wọ́n gbà bẹ́ẹ̀ làwọn máa gbọ́ wọn máa gbà ẹ wá jẹ́ n sọ fún yín gbogbo 40 ọdún tí mo lò tí fi ń kírun láì nírun yìí àwọn jàmáà rẹ̀ tí ń tò lẹ́yìn rẹ̀ ẹrù ẹ̀ṣẹ̀ wọn ọrùn rẹ̀ ló wà o àwọn jàmáà yẹn nírun tí wọn o torí àwọn ò mà ìlà ẹni ó bá mà sí yẹn nínú wọn kò lè sẹ́ni bọ̀dì tó mà á òun ni wípé ó wá gba ojú rere láyé ó gba iyì láyé ó gba ẹ̀yẹ láyé ó gba ọ̀pọ̀lọpọ̀ àpọ́nlé láyé lákìn lọ́dọ̀ Ọlọ́run ọba ńkọ́ yóò ti máa fèsì yóò ti máa dance to his tune níwájú Ọlọ́run lọ́wọ́lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ àwọn tí ẹ̀yin ń rò àbí tá à ń wò ipe alágbájá yìí báyìí ló ti rí àmọ́ kọ̀kọ̀ rẹ̀ níwájú Ọlọ́run léyìí tí ó hàn ṣùgbọ́n èyí tó hàn tá a sì ń kíbò sí fún gbogbo wa òun ni wípé gbogbo ẹni ó bá ti parọ́ ìbí rẹ̀ Ànábì ló sọ sallallahu alaihi wasallam wa kana la yantiqu anil hawa Imam Tajuddin mo kí yín púpọ̀ wa kana la yantiqu anil hawa Ànábì ò kí ń sọ̀rọ̀ fẹ́nu Olúwa ló sọ in huwa illa wahyun yuha in tọ́lọ́run bá sọ fún in tó bá gbọ́ látọ̀dọ̀ Ọlọ́run òun náà ni tí máa ń sọ Haja Basira Mustapha Fọláṣadé mo kí yín gbogbo Èkìtì ńkọ́ àánú Ọlọ́run ò ní fi wálẹ̀ Ànábì sọ wípé ẹni tó bá ilé parọ́ bàbá kan pé òun ló bí òun tí èsì ṣe bàbá yìí ló bí tóun gan sì mọ̀ lọ́kàn pé bàbá yìí kọ́ ló bí òun ṣùgbọ́n ó parọ́ nítorí kó lè bá àǹfààní bàbá yẹn jẹ àbí kó lè bá àjogún bàbá yẹn Ànábì ní onítọ̀hún ò ní gbóòórùn àlùjánnà olóńtọ̀hún ó wọ náà ni Ànábì ló sọ bẹ́ẹ̀ Ànábì ní kèfèrí lonítọ̀hún gbogbo ata àti wá mọ òdodo tàtú wà ń kírun lẹ́yìn kèfèrí ẹ̀wájú ẹjá kíyèsí ara wa o ọ̀rọ̀ tí àdìsí mo kà yẹn kìí sọ̀rọ̀ lé àwọn bàbá mi o kìí sòfin inú ìlú yìí ni mo kà fún yín o òfin Nàìjíríà kọ́ ni mo kà fún yín o òfin Ọlọ́run òfin Ànábì Muhammad ni mo kà fún yín o ẹ̀kejì níbẹ̀ níbi tí mo fẹ́ lọ gangan òun ni wípé in tó bá jẹ́ central mosque nínú ìlú mọ́sálásí ńlá mọ́sálásí gbogbo ìlú ló lẹ́tọ̀ọ́ sí àti wọnú mọ́sálásí náà mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí ńlá bí mọ́sálásí ọba ìlú Ìlọrin gbogbo ìlú inú lẹ́tọ̀ọ́ sí àti wọ mọ́sálásí náà ṣe ìbádà gbogbo ìlú ló lẹ́tọ̀ọ́ sí àti wọ mọ́sálásí náà ṣe dáwà irrespective of sect tó ń kálukú ò bá máa wà ò bá jẹ́ Ansarudeen ò bá jẹ́ Nasfat ò bá jẹ́ Nuruddin ò bá jẹ́ Korib family ò bá jẹ́ Tijaniya ò bá jẹ́ Kodiriya ò bá jẹ́ Salafiya ò bá jẹ́ Tabligh mádámà tó ṣe wípé ìjọsìn ló fẹ́ lọ ṣe nínú mọ́sálásí yẹn àbí ẹ fẹ́ lọ dára yín lẹ́kọ̀ọ́ wípé ẹ ṣe wáàzí fúnra yín nínú mọ́sálásí yẹn wọ́n gbà wá láàyè ká lọ nú mọ́sálásí ká lọ ṣe ẹmẹ́sìn mi gbọ́yé o ìsọ mọ́sálásí pé mọ́sálásí yìí o àwọn Tìjàníyà ni wọ́n ní o Tabligh lè débẹ̀ kan láwọn ò gbà láàyè nítorí sọ pé mọ́sálásí Tìjàníyà ni sect kan ló níyẹn mọ́sálásí Ansarudeen ni
àwọn nasrat lè débẹ̀ kan láwọn fẹ́ ṣe program kan ní àgbà yín láàyè àyọ̀ǹda fún yín kẹ́ lò mọ́sálásí wa ni yes ìgbà tó ń fẹ́ sọ wọ́n ní mọ́sálásí Ansarudeen ṣùgbọ́n mọ́sálásí gbogbogbò mọ́sálásí ìlú kò sẹ́nìkan ní mùsùlùmí ìlú tí ò yẹ kó má láǹfààní àbí lẹ́tọ̀ọ́ sí àti wọnú mọ́sálásí náà jíṣẹ́ Ọlọ́run àbí lọ ṣe ìbádà fọ́lọ́run. Gbogbo ìlú bó ti rí ìmú lógbó mọ́ sọ yìí náà bó ti rí nìyẹn níjẹta bó ti rí nìyẹn lánàá. Ẹ̀yin ẹja wo bàbá wa almarhum Ashafa Sunusi Adégbóyèga àbáwá ìmáàmù àná l'Ógbómọ̀ṣọ́ ìgbà bàbá fi ń bẹ lórí àpèrè ìmáàmù yẹn tí wọ́n fi ń jẹ́ yìí tí wọ́n fi ń lo dáúlà ìmáàmà yẹn báwọn nasrati bí wọ́n ṣe ní program tí wọ́n ṣe nínú mọ́sálásí wọn làwọn kọ̀ríbù ní tiwọn àwọn tìjàníyà ní tiwọn àwọn pàọ̀dìríyà ní tiwọn kódà àwọn ọmọ ìyá wa tẹ̀blíìgì náà ní tiwọn gbogbo àwọn sẹ́ẹ̀tì yìí ni wọ́n láǹfààní sí inú mọ́sálásí tí wọ́n lè wọ̀ bákan làwọn sàlàfíà náà ní ìjókòó tí wọ́n ń ṣe ní mọ́sálásí yẹn bó ṣe rí ní jẹ̀ta nígbà bàbá wa Aláwìyé náà nìyẹn bó ṣe rí ní jẹ̀rin náà nìyẹn kí wá ló dé tó dòní tó fi wá di wípé bẹ́ èèyàn kankan ò wá láǹfààní sáti wọ mọ́sálásí yẹn mọ́ àfẹ́ ẹni tó bá ti wà lẹ́yìn ẹni tó jẹ́ ìmáàmù bẹ̀ nìkan. nǹkan jẹ́ kí n máa sọ̀rọ̀ yìí ni wípé wọ́n àrẹ́sì bàbá wa kílókò ẹ̀ Zubair Taofik bóyá ní jẹ̀rin àbí ní kílókò ẹ̀ ìgbà tí ìgbọ́ kí ní ṣẹlẹ̀ kò lè jẹ́ kí n jáde wá sọ anything until fídíò tó padà jáde lálẹ́ àná tá a wá rí nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ mẹ́ pé àṣẹ tí wọ́n fi mú lágbájá yìí nìyí lórí kíni ó kéde síta wípé àwọn èèyàn àwọn mùsùlùmí o wọ́n ń bọ̀ wá nu mọ́sálásí o láti wá ṣe kíni láti wá ṣe wáàzí fún gbogbogbò àwọn invite àfáàbọ̀ wá láti Misra pé kí wọ́n wá ṣe wáàzí fún gbogbogbò àwọn èèyàn bóyá some days before kí lorúkọ ẹ̀ before Ramadan àbí during Ramadan program. Ìtẹ́ni ẹlẹ́ni sọ ní tẹ́ ẹ fi gbé mọ́sálásí ìlú ni mọ́sálásí yìí mọ́sálásí ìlú òun ni mọ́sálásí yẹn kò sẹ́ni tí ò lẹ́tọ̀ọ́ sí àti wọbẹ̀ tó bá ti jẹ́ mùsùlùmí ẹni tẹ́ ẹ lè mú tó wọbẹ̀ òun ni bóyá ẹni tẹ́ ẹ mú níbẹ̀ tí ń jí nǹkan ẹni tẹ́ ẹ mú níbẹ̀ tí ń ba nǹkan nú rẹ̀ jẹ́ ẹni tẹ́ ẹ mú níbẹ̀ tí ń ṣèbàjẹ́ bẹ́ẹ̀ bá mú àwọn àyùn ní tẹ́ ẹ fọlọ́pàá mú àbí tẹ́ ẹ fòfin ṣẹ̀ríà mú wọn kò sẹ́ni tí ó yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wo ẹni ó wọbẹ̀ tó ń ṣe jàgídíjàgan bẹ́ẹ̀ bá múrú ẹni bẹ́ẹ̀ kò sẹ́ni tí ó yẹ̀yìn lọ́wọ́ ẹ̀ wo ìtò jẹ́ akíbòsí nípa àwọn tẹ́ ẹ lù nínú rẹ̀ níjó ní òun ni wípé ẹ láwọn pípù ìwá àtákì yín àwa ní kí ni wọ́n gbé wá láti wá fi àtákì yín ṣe ẹ bàbán lọ́wọ́ wọn ẹlẹ́ bàbán lọ́wọ́ wọn àníṣe ẹ rí àdá lọ́wọ́ wọn ẹni wọn kọ́ àdá lọ́wọ́ ṣe ẹ rọ́bẹ lọ́wọ́ wọn ẹni wọn kọ́bẹ lọ́wọ́ kí wá ná mú lọ́wọ́ tó fẹ́ fi àtákì tí wọ́n kó kùmọ̀ lọ́wọ́ ẹni wọn kó kùmọ̀ lọ́wọ́ kí ni tẹ́ ẹ rí lọ́dọ̀ wọn tó jẹ́ exhibit tó fẹ́ fi àtákì yín ìlà wá fi bọ́ọ̀tà láti sọ pé kò yẹ kẹ́ ẹ lè lù wọ́n. ṣùgbọ́n tẹ́ bá ráwọn attackers bóyá ó kó kùtà lọ́wọ́ ni ó kó kíní kan lọ́wọ́ ni ló wá wọnú mọ́sálásí ló lóun fẹ́ babẹ̀ jábọ̀ òun fẹ́ dabẹ̀ rú bẹ́ẹ̀ bá mú àwọn yìí ní tẹ́ ẹ fòfin mú wọn kò sẹ́ni tí ó sọ pé ẹ ṣe tí ò dá. ẹ má bínú jẹ́ mi ẹ dákun salamu alaikum madam. Yes sir. ó yá ìgbéra. now òun ni wípé ẹ má bínú jẹ́ mi ẹ dákun tó yá Ànábì Muhammad òun ni wípé mọ́sálásí tó bá jẹ́ mọ́sálásí ìlú tí wọ́n sì fẹ́ ṣe nǹkan ẹ̀sìn níbẹ̀ ẹ gbà wọ́n láàyè jẹ́ kí wọ́n ṣe o máa dáàmà tí wọ́n bá ti ní ba mọ́sálásí jẹ́
mọ́dáàmà tó bá ti já àwọn mùsùlùmí ló ń bọ̀ wá bẹ̀ wá ṣe nǹkan akúrò àwọn tí èsè mùsùlùmí tẹ́ gbà láàyè mẹ́ pé kí wọ́n wọlé nígbà kàmpéènì òṣèlú àdẹ̀bú yín sí àmú yín sí kí wá ló fà táwọn mùsùlùmí láwọn ń bọ̀ tẹ́ wá bẹ̀rẹ̀ sí ní lọ máa hánà wọn tẹ́ ń hánà pé wọn ò gbọ́dọ̀ wá àbí tẹ́ ń ààrẹ sùn ọlẹ́ ọkọ̀ kan ẹjá páyọ̀ ọlọ́run o ẹjá bẹ̀rù ọlọ́run o ẹ̀mẹ́jà máa ṣe ẹ̀mẹ́jà jẹ́ onímọ̀ tẹnu mi ní kẹ́ ẹ gbọ́ ẹ̀mẹ́jà máa ṣe sí mo ṣe tán ta ni ó mú mi bí wọ́n bá ló ṣe lónìí ta ni ó mú ọ bẹ́ni tí ó bá mú ọ bá sí láyé má gbàgbé ẹnìkan tó dá gbogbo wa o bó o bá ló ṣe ta ni ó yí ọ lọ́wọ́ ẹ̀ wò Fíráúnà náà ṣe lánàá o ẹni ó dá mú o Nàmúrúsù ṣe lánàá o ẹni ó dá mú o Àbújáàlì ṣe bẹ́ẹ̀ lánàá o ẹni tó dá mú o kò sẹ́ni tọ́lọ́run dá tí ò lè mú o gbogbo ohun tá a bá ń ṣe ẹ jẹ́ ká jẹ́ kí ìpayà Ọlọ́run kó máa bẹ lọ́kàn wa o á díjú yìí níjọ́ tá a ní ìyàmẹ́ o ojú tá a yà kalẹ̀ yìí á dì níjọ́ kan tó ṣe pé kí ni wàláhì tàláì kò ní yà má apá wa yà á gbé níjọ́ kan tí ò ní ṣe gbé má á fẹ́ gbẹ́sẹ̀ wá níjọ́ kan tí ò ní ṣe gbé má gbogbo mo lágbára mo lè tẹ́ mo lè sọ yóò di wípé ìwọ tó ń lọ òkè tó ń lọ odò ayé ò máa gbé ọ káàkiri ni àṣe máa rántí dọ̀hún àṣe máa rántí dọ̀hún ọlọ́run yóò ṣàlékún dáadáa ẹnìkọ̀ọ̀kan wa ọlọ́run ṣàtúnṣe ẹnìkọ̀ọ̀kan wa o Islam Ògbómọ̀ṣọ́ ọlọ́run fa àlàáfíà síbẹ̀ fún wa o gbogbo mùsùlùmí Ògbómọ̀ṣọ́ ọlọ́run dúró tì wá o ìṣọ̀kan ọlọ́run bá dá padà sílùú Ògbómọ̀ṣọ́ o Ògbómọ̀ṣọ́ dákan ọlọ́run mẹ́jọ ó bàjẹ́ o mọ́jà arógun mọ́jà arọ́fẹ́ o mọ́jà rí wàhálà o gbogbo àwọn tí inú ń bí Olúwa bá fún wọn ní sùúrù o bá fún wọn ní sùúrù o bá fún wọn ní sùúrù o gbogbo àwọn alábòsí Olúwa bá fún wọn ní sùúrù o ọlọ́run kó dúró tẹnìkọ̀ọ̀kan wa o. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.